níwájú lẹ́yìn òjì mo gbogbo ní káàbọ̀ sí orí ìtẹ̀wé Orísun Live TV. Mo kí n pé ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní ibi tẹ́lẹ̀ gbogbo bẹ́ẹ̀ bá tẹ́lẹ̀ láǹfà láti máa wò kàn ní Orísun Live TV. Àjíjẹ ara yóò máa jẹun ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa ojú tẹ̀ fún wa àti títẹ̀ fún wa kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Orísun Live TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí ẹ bá mi subscribe sórí Orísun Live TV kí ẹ̀yin máa jẹ́ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò tá a lọ fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ti sí. Mo ń jẹ́ Abdulaziz Habibulahi nínú mọ́tò nígbà tí mo gorí kétébé yìí tí máìkì lọ́wọ́ mi Habibulahi Adamu ní sọ̀rọ̀ lọ́wọ́ yìí. So bí kámẹ́rà yìí ti ń káàkiri bó ti ṣe tí mùdírù bá bẹ ní àyè nìkan máa ṣe. Ọ̀rọ̀ ọmọ kí ó ní máa fi bẹ̀rẹ̀. Gbogbo ayé kó yín jáde lónìí nítorí pé ìmọ̀lẹ̀ Al-Qur'an wọnú ilé yín. Ilé yín ti kú onílé tí wọ́n sọ pé alaysa fikum rajulun rashid. Ilé yín ti kú onílé tí wọ́n sọ pé kò sí màná Ọlọ́run bẹ́ẹ̀ torí ẹ ti kéwú tó wá ní sílà lẹ́kẹ́. Èyí tí ọmọ jọ́rọ̀ lónìí ni pé báwọn kan ti ké náà nìyí. Wọ́n àmọ́ wọn níbi tí wọ́n ti bí wọn. Wọ́n àmọ́ wọn níbi tí wọ́n ti tọ́ wọn. Ẹnìkan ò mọ ìpìlẹ̀ rẹ̀ wọn. Wọ́n gbọ́dọ̀ ṣe ká Ádámù lọ́lọ́run náà ro wọn tó sọ wọ́n déyàn. Nígbà tí wọ́n wá dókè tán, wọ́n àpolówó tó gbé wọn ga ànìmọ́. Nǹkan míì ni wọ́n polówó nígbà tí wọ́n dókè. Ojú ọ̀nà tẹ ẹ̀yà yìí ojú ọ̀nà tọ́lọ́run máa ń ṣàlẹ́ṣà fáwọn ẹni rẹ̀ ni kì í ṣojú ọ̀nà gbogbo èèyàn ẹ̀rí péjọ ká bá wọlé kéwú àwọn ẹ̀dá kan máa wọ̀ tí wọ́n bá ti ké dáárín ntí ọ̀yọ́ kálukú kó ń bẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni ibi àárẹ̀ lẹ́lòmíì ó ti yà kó lójú ọ̀nà torí àṣà ẹlẹ́ṣà fojú ọ̀nà náà. Gbogbo ẹ̀rọ oníṣàádà bàbá ti ní àsìkò tí tó kẹ́ dìde ẹlòmíì yóò máa ké àìrí ní ó jẹ́ kó kúrò lójú ọ̀nà pé ààrẹ tó lè kí ó yanjú nítorí ọlọ́wọ̀ kádàrá kó fẹ́ lò lójú ọ̀nà yẹn. Ọlọ́wọ́ ní kẹ́yìn bẹ̀rẹ̀ níjọ́ tẹ́ bẹ̀rẹ̀ ìjọ ẹkún ìjọ tẹ́ banújẹ́ lójú ọ̀nà ìjọ tẹ́ rí jẹ́ mẹ́ ìjọ tẹ́ rí mú mẹ́ ìjọ tí nǹkan ò rí bẹ́ẹ̀ ti lérò ẹ wá ké débi kí Ọlọ́run ní kẹ́ já lónìí. Tí ọ̀rọ̀ bá ti wá rí bẹ́ẹ̀ yóò jẹ́ kí n tara wọnú Al-Qur'an wípé thumma awrasna al-kitaba alladhina istafayna min ibadina. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Thumma awrasna al-kitaba alladhina istafayna min ibadina. Ẹ̀rọ gbogbo àwọn tí wọ́n ṣàròyìn ẹ̀ lọ jòkó òbí ọmọ tí ń bá rìn káàkiri ẹ̀ lọ jòkó. Ìyá yín èsì ibi tẹ́tí máa da ìtòrú o ẹ lọ jòkó. Ẹ mọ ní sáádà náà ni wàá sí ẹ mọ fẹ́ kẹ́ gbọ́ níṣẹ́jú márùn-ún. Ǹṣó. Al-Qur'anu tí í ṣe tírà Ọlọ́run ó ti pín àwọn ẹ̀dá tó kéwú ó pín wọn sọ́nà mẹ́ta. Àwọn tí Ọlọ́run fi ìmọ́lẹ̀ rẹ̀ sílá pé kí wọ́n wá jíṣẹ́ òun Ọlọ́run fáyé Ọlọ́run pín wọn sọ́nà mẹ́ta. Ọlọ́run ní ìpín alákọ̀ọ́kọ́ ó ní minhum zalimun li nafsihi. Nígbẹ́nu ṣẹ̀ríà Ìsìlámù bẹ́ẹ̀ pé a máa kọ̀ dámọ̀ tí ń bá ń jẹ́ sálíbí lérí ìjábí kálí wàá fọ̀bọ̀ síbi tó dáa. Ọlọ́ni mẹ́nu àwọn tó kéwù yìí wọ́n kẹ́kọ̀ọ́ Al-Qur'anu yìí wọ́n gba àmánà àti fàwọn ewu Ọlọ́run mọ̀nà wọ́n gba àmánà pé àwọn fẹ́ túnlẹ̀ Ọlọ́run ṣe wọ́n gbaṣẹ́ fáwọn fẹ́ tún ẹ̀sìn Ọlọ́run ṣe wọ́n gbaṣẹ́ wípé ojú ọ̀nà Ànábì táwọn èèyàn mọ̀ àwọn làwọn fẹ́ júwe rẹ̀ fáyé ńgbà tí àṣẹ mímọ̀ yìí dọ́dọ̀ wọn tán ńgbà tí àṣẹ ẹ̀sìn yìí dọ́dọ̀ wọn tán ńgbà tí àṣẹ Al-Qur'anu dọ́dọ̀ wọn tán ńgbà tí àṣẹ gíga dọ́dọ̀ wọn tán ńgbà tí gbogbo nǹkan darí sọ́dọ̀ wọn tọ́lọ̀ ní káyé máa wá wo orí pa Ànábì lára wọn kí ló wá ṣẹlẹ̀ zalimun. Ọlọ́run ní bẹ́nu wọn zalimun li nafsihi ń bẹ́nu wọn tó padà ṣàbòsí fúnra rẹ̀
ńgbà tó dókè tán ó yí alukuraanu kalẹ̀ ọ̀tọ̀ ní tí ń polówó zalimun li nafsihi ó dà fà táwọn èèyàn ò lè fọlá rẹ̀ tọrọ mọ́ zalimun li nafsihi ó dà fà táwọn èèyàn sọ pé ọdún báyìí ni ò ti kírun mọ́ zalimun li nafsihi ó dà fà táwọn èèyàn sọ pé kò tó bẹ́ẹ̀ kó gba Ramadan mọ́ toró ti gbàgbára zalimun li nafsihi ó dà fà ọwọ́ agbára débi pé kò gbọdọ̀ ṣí alukuraanu wò yọ wálẹ̀ ni. Àwọn tí wọ́n fún un lágbára ni wọ́n fún un ní májẹ̀mú pé wàá ga lóòótọ́ àmọ́ ò gbọdọ̀ ṣí tírà Ọlọ́run wò mọ́ ó sì gbà á bẹ́ẹ̀ kó òun fọwọ́ mú ayé òun ju àlùkìyámà nù. Ó ní bẹ́nu àfa zalimun li nafsihi ó rí pé ẹgbẹ́ ẹnìkan bá tún màkàtí yìí náà ò tó ó padà lọ́wọ́ ẹgbẹ́ àwọ̀ ó rí pé ẹgbẹ́ àwọn àfa àtàǹṣe Tìjàníyà yóò tó mọ́ òun náà padà lọ́wọ́ ẹgbẹ́ ìmùlẹ̀ ó rí pé òun wáyé ọ̀nwá gíga wọ́n fẹ́ mọ̀ bọ̀ kílẹ̀ ọmọ ọ̀rọ̀ wọ́n wá gbé ọ̀run wọn wọ́n lè gbé tàwọn fi ta ayé fún wọn zalimun li nafsihi. Gbogbo ntọ́lọ̀ ṣe léwọ̀ àwọn àwọn orúkọ míì fún ẹ máa gbọ́ tí ó máa sọ pé èèyàn wà wọná lérí pé èèyàn mọtí níbi táwọn èèyàn ti pààyàn Ọlọ́run ò ní sọ pé èèyàn mọtí kó torí ẹ̀ ní kọ́ wọná. Wọ́n máa sọ fún yẹn pé èèyàn wà pààyàn ní wàá sọ́dọ̀ mọ́ ná ọ̀pá òfin rẹ̀ sí Ọlọ́run lọ́wọ́ ni. Ó ní bẹ́ẹ̀ náà àfa ó ní zalimun li nafsihi ó ṣàbòsí eré ara rẹ̀ torí ìran àbòsí mẹ́ta ni. Zulmul insani li nafsihi ń bẹ àbòsí tọ́mọ ènìyàn bá ṣe fúnra rẹ̀. Zulmul insani lil insani ghayrihi àbòsí tí ọmọ èèyàn bá ṣe fún ọmọ èèyàn ẹgbẹ́ rẹ̀. Zulmu ẹlẹ́gẹ̀ta òun ni zulmul insani li rabbihi àbòsí tí ọmọ ènìyàn bá ṣe fún Ọlọ́run ọba dẹ́dà. Àwọn àlùfáà wa nínú àbòsí mẹ́tẹ̀ẹ̀ta yìí èwo ló lágbára jù ìtìláka yóò rò ní pé àbòsí téèyàn bá ṣe fọ́lọ́run àwọn afá lóhùn ló kéré jù. Wọ́n nítorí kárí àbòsí téèyàn ó ṣe fọ́lọ́run ò ní tọrọ àforíjì tó wọ́n fi parẹ́ toró ti rí ipò ọ̀gbọ́n. Mélòó ń téèyàn ṣe pẹ̀lú Ọlọ́run tí ọ̀dà tó jẹ́ pé tí Ọlọ́run bá fi àwọn èèyàn là àbá sàlámù alayka man yalikọ́ọ̀kà ó sàlámù sáwọn èèyàn ó sọpọ́ta Ọlọ́run ní kí wáyé. Ọba mi ti bàṣírí rẹ toró mọ̀ pé òní mà toró mọ̀ pé òní yí ẹ́ toró mọ̀ pẹ̀lú tó lẹ́ni ọ́ wọ́n ní àbòsí téèyàn bá ṣe pẹ̀lú Ọlọ́run tó bá ti sọ pé astaghfirullah yóò ní wọ́n parẹ́ pé lágbájá ọmọ lágbájá ọ̀sẹ̀ mímọ́. Wọ́n ní àbòsí téèyàn bá ṣe fúnra rẹ̀ ńkọ́ wọ́n lóun ní kéèyàn ó ní kápá kó yọ dáadáa káwọn èèyàn rí ọlá Ọlọ́run lára rẹ̀ ń wá lu ayé bí ẹni tọ́rẹ̀ǹtì ẹ̀ ń ṣàbòsí fúnra rẹ̀ nù. Wọ́n ní ẹ̀dá tó rẹ̀ tó lóun olóògùn tó rà nábì òlò tẹ́bílẹ̀tì láyé wọ́n ní tírú ẹni bẹ́ẹ̀ bá bá àárẹ̀ náà kú ó ṣàbòsí fẹ́rí ara rẹ̀ nù ni òun ò ní district fáwọn kò ní ìdí kankan. Wọ́n ní àbòsí tó ga jù láyé ni àbòsí téèyàn bá ṣe fún ọmọ ènìyàn ó lè lọ gbọ́dọ̀ kó fẹ́rí ẹ̀jì ọ́ ẹni tó lọ́rọ̀ ní ọ̀sán fọlọ́ pé mo yáfi lágbájá ọmọ lágbájá ní òfin fẹ́rí jọ. Àbòsí tó burú jù ni àbòsí tó máa kí ó ṣe pẹ̀lú àfa rẹ̀ kò lè ráforíjì rẹ̀ àfi kí àfa rẹ̀ ó yẹ̀ǹda rẹ̀. Àbòsí tó burú jù ni àbòsí tí ọmọọṣẹ́ bá ṣe pẹ̀lú ọ̀gá rẹ̀ àbí ọ̀gá ṣe pẹ̀lú ọmọọṣẹ́ rẹ̀ wọn ò lè lọ bọ́rọ̀ ẹni tó lọ́rọ̀ ní ọ̀sán pé mo yáfi rẹ̀. Àbòsí tó ga jù ní tí ọ̀rẹ́ bá ṣe pẹ̀lú ọ̀rẹ́ rẹ̀ èyí tó bá ṣe pẹ̀lú àwọn èèyàn ó dìgbà tí wọ́n bá láwọn yẹ̀ǹda rẹ̀ kọ́lọ́wọ́ tó yẹ̀ǹda rẹ̀. Al-Qur'an wa ni zalimun li nafsihi ìbẹ́nu wọn orin ojú ọ̀nà yìí ó sì bàjẹ́ fáwọn tí wọ́n ń bọ̀ wá lẹ́yìn. Orin ojú ọ̀nà yìí wá sọ di táwọn èèyàn mọ̀ sọ pé kílẹ̀ ń mú bíi kéwú àwọn tí wọ́n ké náà náà ń gérí èèyàn yìí. Ó ké débi pé yọmọ sọ fáwọn yẹn pé ayé ni ká wá. A máa ṣe wáàsí tó gbóná pé ojú ọ̀nà ti dàrú tó bá dé òkú tó retí àánú Ọlọ́run kò ní dé o wàá da ojú ọ̀nà rú ní o tó bá ti dàrú wàá wá já tọ́lọ́wọ̀ fẹ́ fi lẹ́gbàá lọ́wọ́ ẹ̀ èèyàn tó ní làákàyè. Kí lè yẹn fẹ́ mímọ́ wa? Ọ sọ pé wàá dàrú tí wọn náà bá ti fi wèrè dókè ń tí Ọlọ́wọ̀ fẹ́ fi lẹ̀ ẹ wà fagídí gbà lọ́wọ́ ẹ̀ àbí. Zalimun li nafsihi ń bẹnu àfa ọ ṣàkóso eré ara rẹ̀ toró ga alára àmà ó ga alára ẹ̀sìn ó fọlù kùránù kó kájọ ó wá kọ́ ìsọ̀rọ̀. Ìpín alákọ̀ọ́kọ́ ló ní. Ìbẹ́nu wọn yóò ṣe dáadáa díẹ̀ yóò ṣàìdá díẹ̀ yóò ṣe lọ́hùn yóò tutù bá tí n bá ti ń kọ́ òun náà ni ọmọ parẹ́ yóò kó dáadáa jọ òun náà ni ó tu ká yóò máa ṣe dáadáa yóò máa ṣàìdá. Tẹ́sí. Ó ní ẹlẹ́kẹ̀ẹ́ta wọn ò ní sabiqun bil khairati bi idhnillah. Òun ní tó kọ́ dùn mí dáadáa. Sabiqun bil khairati bi idhnillah. Nínú àwọn oníkéwù làáfà tó ké tó lò dá.
سابقوا بالخيرات bi'idhnillahi ni ọba wí. ذلكم بإذن الله irú wọn bẹ́ẹ̀ ni Sheikh Adam. بإذن الله irú wọn bẹ́ẹ̀ ni bàbá wa Ìmáàmù Ẹ̀gbá tòní. بإذن الله irú wọn bẹ́ẹ̀ ni bàbá wa Ni'mal Mawla. بإذن الله irú wọn bẹ́ẹ̀ ni bàbá wa Àgbàjì. بإذن الله irú wọn bẹ́ẹ̀ ni bàbá wa Adénákà níjòkólẹ̀. بإذن الله irú wọn bẹ́ẹ̀ ni bàbá wa Àlífà láti Àbújá. irú wọn bẹ́ẹ̀ ni bàbá wa Sàtàrù fúnra wọn. بإذن الله irú wọn bẹ́ẹ̀ ni bàbá wa Sambo níjòkólẹ̀. àfa wa lè bí àwọn sabiqun bil khairati bi'idhnillah. àfa tó ké torí tọ́lọ́hún kó wá lò lójú ọ̀nà tọ́lọ́hún. سابقوا بالخيرات بإذن الله ó ní bẹ́ẹ̀ náà àfa tó ké ó yà kúrò lójú ọ̀nà tọ́lọ́hún. ayé ń pariwo tó bá dé lóòótọ́ àmẹ́ni ìbínú ni lọ́dọ̀ Ọlọ́run. ó kọ́ lájọ ó kó lájọ àmọ́ gbogbo tó kójọ yìí kò sí ìtòjọ tọ́lọ́hún bẹ́ẹ̀. làfà ṣe ní ìlàtúkọ́ fantasibu nkunta muntasiban. إلى التقى فانتصب إن كنت منتصبا ó níbi tó dáa jù kéèyàn fira rẹ̀ tì sí náà níbi ìpáyà Ọlọ́run. إلى التقى ibi ìmọ̀ ní kẹ́ ọmọ mímọ̀ ní kẹ́ máa jẹ́ إلى التقى ọmọ ẹ̀sìn ní kẹ́ máa jẹ́ o إلى التقى ọmọ alukuraanu ní kẹ́ máa jẹ́ ọmọ ìpáyà Ọlọ́run ọmọ ìmánì ní kẹ́ máa jẹ́. إلى التقى فانتصب إن كنت منتصبا onídàbọ̀ wọn bí jẹ́ fira yìí tì sí gbogbo àwọn tí wò jẹ́ nǹkan lánàá ńgbà tí wọ́n fara wọn tì sí bí ìmọ̀ Ọlọ́run mà gbọ́dọ̀ sọ wọ́n di tó tóbi. إلى التقى nso وليس يجدك ليس يجدك يا من خالص النسب ó ní ẹ má kún àwọn àfáà tí ń wáyé o tí kìyàmọ́ wà bọ́ lọ́wọ́ yín ẹ má sa erékeré ẹ má wọ ẹgbẹ́ èèyàn lè gbáyé láì ló má wulẹ̀ hayati ẹ má kún àwọn jẹ̀mọ́ akámúra ṣíṣù tán káyé lónìí tọ́ba lọ́sẹ̀ ó wà dàkà ṣíṣù sínú ọtí ó wà fi lò ó wà láwọn ti gbàgbára ó wà ní àwọn ṣéwù ti kánà ńgbà náà tí wọ́n bá kánà lónìí wọn ò ní yẹ̀kúnnù lọ́la o. فليس يجدك ìjọ tí Sheikh Adamu ń bẹ bàbá ní mọ̀dá lọ sọ fún wa gbogbo ìlú kọ̀ọ̀kan ni wọ́n nílé kí wọ́n sì láwọn afá lálá kí lè tó jẹ́ wọ̀n bá tọ́lọ́run ṣẹ́kù yìí lọ ṣẹ́kù gbogbo ìlú. mélòó ni wọn tó nílé kí ó sì lu wọn wọ́n ti gé sí méjì nísìnyí wọ́n fi ìdajì rẹ́ǹtì wọ́n á fi ṣe bọ́tìrì ṣé ń jọ́ táwọn tó níbẹ̀ ní tí wọ́n pilẹ̀ rẹ̀ ṣé wọ́n sọ pé ẹranko làwọn mọ̀ darí mẹ́ àmọ́ gbogbo ń tà bá ti pilẹ̀ rẹ̀ pẹ̀lú tọ́lọ́run tó bá ga bó ti ga náà ni ó wà lẹ̀ ẹ jẹ́ ọmọ ẹ̀ mọ̀ ẹ jẹ́ ọmọ ẹ̀sìn ẹ jẹ́ ọmọ Al-Qur'an ẹ wá mọ̀ pé ẹ̀ tí ì kéwú tán ẹ mọ̀ pé ẹ̀ tí ì ké mọ̀ tán ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ mímọ̀ ni Ọlọ́run wọlé Sheikh Adam lọ́dọ̀ Ọlọ́run yóò fà lùbáríkà sí mímọ̀ náà fún yín.